ẹ̀yin tèmi ní nǹkan bí ọjọ́ bíi mélòó kan ó ní ìròyìn tó wà létí wípé gbajúgbajà òṣèré èyí tí a mọ orúkọ rẹ̀ sí actress Eniola Ajao ó ti arákùnrin kan èyí tí a mọ orúkọ rẹ̀ sí Àdàbà Síónì tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní orí ayélujára ó tì í mọ́lé látàrí fídíò rẹ̀ èyí tó lọ káàkiri orí ayélujára níbi tí a ti rí Eniola Ajao níbi òkú bàbá Ọdúnládé Adékọ́lá tó sì mú ìwé kan dání tó bẹ̀rẹ̀ sí ní tẹjúmọ́ fídíò yìí ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ wípé kí ni nǹkan tí arábìnrin yìí tó rí nínú pépà ọ̀hún tó fi di wípé ó ń tẹjúmọ́ báyìí. Kódà ṣe ni wọ́n sọ wípé ó bẹ̀rẹ̀ sí ní yínmú sí ìyàwó Ọdúnládé torí pé lẹ́yìn ìgbà tó kí ìyàwó Ọdúnládé tán ó ní òṣèré yìí tó lọ jókòó tó sì di ìwé yìí mú. Fídíò yìí ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ eléyìí ló fà á èyí tí Àdàbà Síónì tóun náà sì fi sọ̀rọ̀ lórí fídíò náà. Fídíò yìí òun ló wá jẹ́ kí Eniola Ajao lọ fi ọlọ́pàá mú Àdàbà Síónì tó sì jẹ́ wípé wọ́n tì í mọ́lé. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ òní Eniola Ajao ó fi arákùnrin náà sílẹ̀. Lẹ́yìn ìgbà tó fi arákùnrin náà sílẹ̀ òun la rí tí òṣèré yìí tó gbé sí orí péjì rẹ̀ tó sì fi ohùn sílẹ̀ ní abẹ́ fídíò arákùnrin náà níbi tí arákùnrin náà ti ń sọ fún àwọn èèyàn wípé gbogbo ẹni tó bá ní fídíò náà lọ́wọ́ kún lọ delete ẹ̀ ó ní gbogbo àwọn bloggers pátápátá ó ní bẹ̀rẹ̀ láti orí mama Esabod ó ní ṣe ni kún lọ delete fídíò ọ̀hún. Bẹ́ẹ̀ sì ni ó ní ẹni tí ò bá delete ẹ̀ ó fi èpè lélẹ̀. ẹ̀yin tèmi eléyìí tún gbẹnu tán ó lẹ́tìkẹ́ ò lábẹ́ fídíò yìí òun la rí Eniola Ajao èyí tó sì fi ohùn sílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tí Eniola Ajao kọ sí abẹ́ fídíò yìí. Ó ní hello everyone, after deep consultations with my media and legal team, it became important for me to publicly address this once and for all. I can confirm the arrest and prosecution of Àdàbà Síónì Olúwafẹ́mi Aṣeọ̀rọ̀, a blogger for criminal defamation and cyberbullying under the Nigerian Cybercrime Act. This blogger went online to make derogatory and unfounded claims against my person following my appearance at the burial of our late father, Pa Nla Adekola, the father of my boss, Ambassador Odunlade Adekola. Over the past few years, I have been a target for cheap bloggers and social media trolls. I endured bans even when I labor hard to put my work out there, but God has always shown up to elevate me above these enemies of progress who use social media as a tool against me. Àdàbà Síónì took videos of me which was made by another party blogger with malicious intentions. Àdàbà Síónì manipulated the video to suit his narratives and posted it online to achieve his trolling goal. I became a subject of ridicule. No one questioned the highly manipulated video. I chose to respond for once by taking legal actions. The said blogger was arrested to produce his evidence as claimed in the video. He had more, and I ensured he was detained in prison for 2 good weeks at the Ikoyi prison. He assassinated my character. He paid for it in full. His family and friends who didn't caution him when he made the video joined him to beg me when I responded legally, of course. Eniola is a gentlewoman. I have forgiven him after he apologized and retraced the report of Kolani he posted. I pitied his mother, and this is the way going forward. You want to drive traffic to your page with defamatory stories, you will pay dearly for your foolishness. Continued in comment section.
eléyìí ni nǹkan tí òṣèré yìí ètò kọ sí abẹ́ fídíò ọ̀hún eléyìí gbẹnu tán ẹ̀yin tèmi. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Àdàbà Síónì ètò sọ nínú fídíò yìí. Gbogbo ohun tẹ́yin náà bá rò ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ire o. Olódùmarè ọba tó lohun gbogbo ní ìkáwọ́ ọmọ tí ò bá ì tí ìgbẹ́kọ̀ọ́ nǹkan kan wà tó máa fi gbẹ́kọ̀ọ́ àìtí ìgbẹ́kọ̀ọ́ èmi àti ẹ nítorí pé òun ti débi tó ti ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ni ohun tó ń ṣe tó rò bíi pé alágbára ni ẹ ọjọ́ tí wàá mọ̀ pé ẹ̀kọ́ jẹ́kọ̀ọ́ lọ ẹ̀yin gbogbo fans mi pátápátá orúkọ mi ò yí padà Àdàbà Síónì ni ẹ jáde mọ́ lórúkọ Olúwa ẹ ní dààmú àní bá ní wárawàtì ihun tí mo torí ẹ̀ wá jáde lónìí ìjọ mọ́ gbogbo fásitì mi pátápátá mò ń fi àánú Ọlọ́run fi bẹ̀yìn gbogbo ẹni tí ò ní gbọ́mọ sí mo ti ṣe àwọn àṣìṣe kan sí àwọn ibì kan tí mo sì fẹ́ kí ẹ̀yin fásitì mi gbogbo pátápátá ẹ jẹ́ ká jọ ṣe àtúnṣe bẹ̀ pàápàá gbogbo ẹ̀yin tí a jọ ṣe àṣìṣe yẹn mo sọ̀rọ̀ nípa ẹ̀yin tí mo ṣe fídíò kan tẹ̀lé bá mi ṣíà fídíò yẹn torí pé mo mọ̀ báyìí èèyàn kan wà níbi nǹkan tí ó bá di dáadáa máa ń ṣe bẹ̀ nínú yẹn máa ń dùn sí tẹ́bà wáyé tèmọ̀ bẹ̀ ṣe máa yé wáyé padà nǹkan tó ṣẹlẹ̀ sádàbà lẹ́nu ọjọ́ bíi mẹ́ta yìí nínú ojú September yìí àfàmà kó má ṣẹlẹ̀ sí ẹ o nítorí pé bọ́mọdé bá ṣubú áwọ wájú pàgbàlagbà bá sì ṣubú áwọ ìwò pé kí ló tó gbóhùn ṣubú kí ló tó gbéwọ̀ ṣubú ìwò ò tí mọ̀ ò tún padà ṣubú lẹ́lẹ́kejì ẹ jọ gbogbo ènìyàn tó ń wò mí ẹ bá mi fi àánú àti ìbẹ̀rù Ọlọ́run àti àṣẹ tó Ọlọ́run fi ń jí Ọlọ́run ẹ bá mi fi bẹ̀ mọ́mì mi àǹtí mi pàtàkì mo ti hùwà ìdásí wọn nípa ìmọ̀kànmọ̀kàn ẹ wá bá mi jọ mo sọ nípa tálẹ́ tí mo sọ nípa èyí mo sọ nípa sista mi Ẹniọlá Àjàó abiyamọ ni o abiyamọ lọ́jọ́ ìjà àǹtí mi lórúkọ Olúwa ẹ ò ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ gbogbo tó tí ẹ̀ ń rí tó ń pa yín lẹ́rìn ayé ò ní fi wọ́n pa yín lẹ́kún àǹtí mi sista Ẹniọlá Àjàó bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ mo gbàdúrà fún yín pé gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ ṣubú láyé gbogbo wọn ló máa ṣubú gbogbo ẹni tó bá torí yín gbẹ́ kòtò ìkàsílẹ̀ wọ́n á fira wọn kó sínú ẹ̀ èmi náà màmá ń pa ẹ o mo ṣàpọ̀ rí ọ̀sìnwín ènìyàn kan ọ̀sìnwín ni mo máa pè é torí pé mo bí ẹlẹ́rìí pé talẹ́ni náà pàápàá ṣé torí Ẹniọlá Àjàó ló ṣe lọ sí ibi fídíò yẹn lọ́jọ́ yẹn náà ni tó fi jẹ́ pé Ẹniọlá Àjàó ló ṣáà ń tẹ fẹ́ ló ń tẹ kámẹ́rà mọ́ lójú kí ni tó fà á ihun tó fà á ohun tó fà á tó fẹ́ rí omi ti rí i o ṣùgbọ́n ìwọ tó pọ́sì fídíò yẹn tó fà mí sínú ìgbèkùn tí o bá tètè lọ bá mi dìlítì fídíò yẹn tó jẹ́ original fídíò àfàìmọ̀ kí ìràndọ́mù ẹ má wà nínú ìgbèkùn o mo fẹ́ mọ irú ẹni tóhùn tó lè jẹ́ ẹnikẹ́ni tóhùn ní gbogbo bloggers pátápátá gbogbo bloggers from àdéhùn wà nínú Amẹ́ríkà o lọ́tọ̀rí màámi Aláṣàbí mi ò bá yín jà o màámi mi ò bá yín jà àti gbogbo bloggers pátápátá tẹ́ a sọ̀rọ̀ nípa Ẹniọlá Àjàó àti ìtọ́jú wa tó àti ìtọ́jú wa ò tó tá a sọ̀rọ̀ nípa ẹ̀ àdàkà àtẹ̀tẹ̀ lọ́ba mi dìlítì ẹ̀ tẹ́mi ṣe ni mò ń sọ̀rọ̀ pa èyí o kẹ́tẹ̀tẹ̀ lọ́ba mi dìlítì ẹ̀ torí àìfàì dìlítì ẹ̀ ìdààmú àti ìlàkọjá tí mo là kọjá láàrin ọjọ́ méje lórúkọ Olúwa ẹ máa là kọjá tọmọtọmọ ibẹ̀ ẹ̀ kọ́ ni mò ń lọ mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan lórí fídíò tí gbogbo wa rí ajá rí pé ẹni ẹlẹ́ni gbé ó mú pépà ẹni ẹlẹ́ni mú pépà ó fi bojú ó máa ń bèrè pé kí ni mọ̀ tí tẹ́ni ẹlẹ́ni fi gbé